èyí láṣìírí ikú tó pa Táíwò Adégbòdù, olórin ẹ̀mí tó kú lójijì. Ohun táwọn tó rí kó tó kú sọ nìyí. Ṣé ká kúkú wá sọ pé Ọlọ́run kò gbọ́ àdúrà ọmọkùnrin olórin tí wọ́n ń pè ní Táíwò Amos Adégbòdù yìí ni? Àbí ká sọ párà tó wọ Ọlọ́run ló fi ọmọkùnrin náà dá pẹ̀lú ikú òjijì tó mú un lọ? Nítorí ọmọkùnrin yìí ti fìgbà kan gbàdúrà sí Ọlọ́run nínú orin rẹ̀ kan pé k'Ọlọ́run má jẹ́ kóun kú ní kékeré, kóun lè rojú ṣe bàbá àwọn ọmọ òun. ẹ̀yin tèmi ó mà ṣe o, ikú dóró ikú mẹ́nire lọ. Àbẹ́ ẹ̀ wá gbọ́, ẹ jẹ́ ká jọ gbọ́ àṣírí ikú tó pa Táíwò Adégbòdù, olórin ẹ̀mí nì. Kọ́lọ́run má fi ikú tó yapa wá o. Ẹ jọ̀ọ́, ẹ ṣe ń bá mi wo fídíò yìí, ẹ máa bá mi like, ẹ máa bá mi share, kẹ máa comment RIP. Ó mà ṣe o, ó dìgbà Táíwò Adégbòdù. Àfi bí ipò ti mọ̀ pé òun máa kú ló fi kọrin náà, tó sì sọ pé kí ikú jọ̀wọ́ má kánjú mú mi lọ o, ó jẹ́ kí n dúró ṣe bàbá ọmọ mi, tó sì ń gbàdúrà pé ìlú ìyà tí bàbá àwọn jẹ tí ò fi dúró jẹun ọmọ, kó má jẹ́ kó jẹ àwọn, kóun dúró ṣe bàbá àwọn ọmọ òun. Ó lọ́mọ òun ò mọ̀gbà tóun máa kú, ó ń gbàdúrà pé kóun lóun pẹ́, kí ikú jọ̀wọ́ má kánjú mú òun lọ. Olórin yìí ní nígbà míì tí n kò bá sí nílé lásán, àwọn ọmọ mi á máa yọ ìyá wọn lẹ́nu, ṣe ni wọ́n á máa sunkún. Tí mo bá sì jàjà wá pelé, níṣe ni wọ́n máa ní kí n tètè máa bọ̀ nílé. Tí mo bá sánkú, àwọn ọmọ mi yìí máa jìyà, nítorí ojú mẹ́wàá kò lè jojú ẹni. Èyí lọ̀kan nú àwọn orin tí àwọn ìbejì náà kọ, tó sì jẹ́ pé Táíwò yìí gan ló léwájú tó kọ orin náà tí èkejì rẹ̀ sì ń gbé. Èyí lọ̀rọ̀ ikú ọmọkùnrin olórin tóun àti kejì rẹ̀ ní ohùn dáadáa náà fi jẹ́ àgbọ̀sọgbánù fún àwọn tó gbọ́ pé ọ̀kan nú àwọn ìbejì náà, Táíwò Amos Adégbòdù, ti dágbére fáyé. Tó pọ̀ àwọn tó gbọ́ kò sì gbàgbọ́. Níṣe ni wọ́n ń sọ pé káwọn èèyàn dákẹ́ erékéré tí wọ́n ń ṣe pẹ̀lú ikú tí wọ́n ń rò sí i. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti kúrò láríyànjiyàn báyìí o. Ó ti fìdí múlẹ̀ pẹ̀lú bí Kẹ́hìndé Samuel Adégbòdù tó jẹ́ èkejì rẹ̀ ṣe gbé e sórí ayélujára lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 1 oṣù tá a ṣẹ̀ṣẹ̀ mú yìí pé Táíwò, báwo ló ṣe máa fi èmi àtàwọn ọmọ rẹ sílẹ̀ láì sọ fún mi? Ọkàn mi gbọgbẹ́ gidigidi gan ni o. Báwo ló ṣe fẹ́ kí n bọ́ nínú eléyìí báyìí láìsí ẹlẹ́gbẹ̀ẹ́ mi? Ọlọ́run o, eléyìí ti pọ̀jù fún mi o. Ọ̀rọ̀ yìí ni Kẹ́hìndé kọ táwọn èèyàn fi fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni Táíwò Adégbòdù ti kú. Yàtọ̀ sí eléyìí, èrò rẹpẹtẹ ló ti wà nílé àwọn ìbejì yìí. Ọ̀pọ̀ èèyàn ló péjú síwájú ilé wọn tí wọ́n ti ń bá wọn dárò ń bẹ́ẹ̀. Báwọn tó ń sunkún ṣe ń sun, bẹ́ẹ̀ làwọn míì mámì kàn, tọ́pọ̀ èèyàn sì fọwọ́ lẹ́rán tójú wọn fàrọ gidigidi. Kò lè ṣe kó má yà àwọn èèyàn lẹ́nu. Kò sì lè ṣe kí ikú ọmọkùnrin olórin ẹ̀mí tó lóhùn orin dáadáa náà má jọ àwọn èèyàn lójú. Nítorí kò sẹ́ni tó gbúròó àárẹ̀ tá a bá burú kan sí àwọn táyé kẹ́yìn olórin ẹ̀mí tọ́pọ̀ èèyàn mọ̀ sí Adégbòdù Twins yìí. Àwọn tó rí àwọn ìbejì níbi ìsìn òwúrọ̀ tí gbajúmọ̀ wòlíì ní Táíwò Òjó máa ń ṣe sọ pé lọ́jọ́ ìṣẹ́gun túsìdeè tó kọjá yìí wọ́n kọrin ń bẹ̀, kò sì sí àmì pé nǹkan kan ń ṣe ọmọkùnrin olórin náà. Bẹ́ẹ̀ lẹ́nìkan tún fìdí rẹ̀ múlẹ̀ fún wa pé àwọn ìbejì yìí wà níbi ìsìn ìyìn kan tí wọ́n pè ní David Praise, èyí tí wọ́n ṣe lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 27 oṣù yìí. Ìyẹn ló kù ọjọ́ méjì tí ikú yóò pojú rẹ̀ dé. Táwọn kan sì ní wọ́n lọ kọrin ìpínlẹ̀ Èkìtì láìpẹ́ yìí, àti pé ọjọ́ 3 péré ló kù káwọn méjèèjì ṣayẹyẹ ọjọ́ ìbí wọn tọdún yìí. Ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí ni wọ́n ti ń dárò òkú ọ̀kan nínú wọn yìí. Gbajúmọ̀ òǹkọrin ẹ̀mí ni Esther Ìgbẹ́kẹ̀lé fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, tó sì ṣèdárò ikú òjijì tó mú ọ̀kan nínú wọn lọ yìí. Ọmọbìnrin olórin náà gbé fọ́tò olóògbé yìí sójú òpó Instagram rẹ̀, tó sì kọ oríṣiríṣi ọ̀rọ̀ àrò àti ìdágbére síbẹ̀ pé erin wo, àjànàkú sùn bí òkè, eléyìí le láti gbà, arákùnrin mi sùn re o. Lára àwọn tó ti tún ṣèdárò ikú ọkùnrin olórin yìí ni ọkùnrin olórin tí wọ́n ń pè ní Lánrè Alèwílèṣe, tó kọ ọ̀rọ̀ ìdárò tiẹ̀ báyìí pé ẹ̀gbọ́n mi Èjìrẹ́, ọmọ wọn ní Ṣakí Ògún Òrọ́kin, agbẹ̀dẹ òró bàbà, ṣàṣeyàn ní báwọn bàṣírí, tẹrútọmọ ní báwọn bólógun.
ó dàárọ̀ o, ọkàn mi fàya. Ọlọ́run, kí ló dé? Eléyìí ti pọ̀jù fún wa láti gbà mọ́ra. Mi ò lè sùn láti bíi wákàtí 5. Bákan náà ni wòlíì àgbà Ayọ̀ Ajéwọlé dárò ikú Táíwò Adégbòdù tó sì kọ ọ̀rọ̀ tiẹ̀ síbẹ̀ báyìí pé ní òwúrọ̀ ọjọ́ lásán téèyàn ti ní ohun tó ní lọ́kàn láti ṣe fún ọjọ́ náà tó sì ti ṣe àkọsílẹ̀ rẹ̀ nínú kàlẹ́ńdà pé ohun báyìí lòun fẹ́ fọjọ́ náà ṣe, ṣùgbọ́n láì fúnni ní ìkìlọ̀ kankan ohun tí a kò rò lọ́kàn ṣẹlẹ̀, ìpè orí aago tí wọ́n sì jíṣẹ́ fún tọ̀hún, bẹ́ẹ̀ ni ìdákẹ́rọ́rọ́ tó wúwo ju kéèyàn sọ̀rọ̀ ṣẹlẹ̀. Ní ojú ẹsẹ̀ gbogbo nǹkan sì yí padà. Tí ẹni tá a fẹ́ràn bá papòdà, èyí máa ń rán wa létí òótọ́ kan tí gbogbo wa máa ń gbìyànjú láti má kọbi ara sí. Ìyẹn náà sì ni pé ayé yìí fẹ́lẹ́ gan o. Kò ṣeé sọ pé báyìí ni nǹkan yóò ṣe rí ní àsìkò báyìí. Pẹ̀lú bó ṣe fẹ́lẹ́ tó yìí náà ni ẹwà rẹ̀ wà. Bó tilẹ̀ jẹ́ pé ohun tá a kò nírètí rẹ̀ ti mú ọ kúrò láàrin wa, síbẹ̀ kò mú ọ kúrò nínú ìtàn wa. Súnre o, Sàátì Adégbòdù, ó dùn mí. Bẹ́ẹ̀ ni wòlíì àgbà kọ ọ̀rọ̀ ìdárò tiẹ̀. Ẹnìkan tó súnmọ́ àwọn ìbejì náà sọ fún akọ̀ròyìn wa pé Táíwò Adégbòdù ń ṣàìsàn, ó kàn jẹ́ àìsàn náà kò dáa gbálẹ̀ ni. Ó láwọn tó bá ṣàkíyèsí rẹ̀ dáadáa yóò rí pọ́mọkùnrin náà rù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àti pọ́kànnú àwọn ọwọ́ rẹ̀ kò ṣeé lò dáadáa. Ó ní tí ò bá fi nǹkan wé ọwọ́ yìí ó máa kà mọ́ra ni tó bá ń kọrin. Ó ní àìsàn kan wà lágọ̀ọ́ ara rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé kò sọ irú àìsàn tó jẹ́ fún akọ̀ròyìn wa. Ọmọ bíbí ìlú Ṣakí nípínlẹ̀ Ọ̀yọ́ làwọn Táyékẹ́hìn yìí. Ọjọ́ 4 oṣù kẹta ọdún yìí ni wọ́n bí wọn, tí wọn yóò sì di ẹni ọdún 56 lókè èèpẹ̀ lọ́sẹ̀ yìí. Láti kékeré làwọn ìbejì yìí ti jọ wà papọ̀. Ilé ìwé kan náà wọ́n sì jọ lọ, ìyẹn Yunifásítì Èkó, níbi tí wọ́n ti gboyè jáde nínú ìmọ̀ okòòwò ṣíṣe, business administration, àtọjà títà, marketing. Ọdún 1999 ni orúkọ Táíwò Amos àti Kẹ́hìndé Samuel Adégbòdù gba ìgboro kan pẹ̀lú àwo orin tí wọ́n ṣe lọ́dún náà, èyí tí wọ́n pè ní Fara-tì-mí. Orin yìí làwọn èèyàn sì fi mọ̀ wọ́n dáadáa. Wọn ò tí ì ju ọmọ ọdún 8 sí 9 lọ tí wọ́n ti bẹ̀rẹ̀ orin gẹ́gẹ́ bá a ṣe gbọ́, èyí tó túmọ̀ sí pé láti kékeré ni wọ́n ti ń kọrin ní ṣọ́ọ̀ṣì bàbá wọn, ìyẹn Kérúbù àti Séráfù tó wà nílùú Awẹ́ nítòsí Ọ̀yọ́. Bákan náà làwọn ìbejì yìí sọ pé kí wọ́n tó bí àwọn ni àsọtẹ́lẹ̀ ti wà pé orin làwọn máa kọ. Látìgbà náà ni wọn kò ti bojú wẹ̀yìn di iṣẹ́ orin tí wọ́n yàn láàyò yìí mọ́. Ibi tẹ́ ẹ bá sì ti rí Táyé lẹ ti máa rí Kẹ́hìndé, nítorí wọ́n jọ máa ń kọrin papọ̀ ni. Bó tilẹ̀ jẹ́ pé ohùn Táyé tó kù yìí ló máa ń hàn jù nínú orin wọn, òun ló máa ń lé orin tí Kẹ́hìndé sì máa ń gbé. Aṣọ kan náà ni wọ́n máa ń wọ̀, èyí tó fi ṣòro fáwọn èèyàn láti dá wọn mọ̀. Kódà ilé kan náà làwọn méjèèjì ń gbé lẹ́yìn tí wọ́n ṣègbéyàwó lọ́jọ́ 13 oṣù kejìlá ọdún 2008. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe nípa ìgbéyàwó wọn àtàjọṣepọ̀ tó wà láàrin àwọn àtìyàwó wọn ni wọ́n ti ṣàlàyé pé àwọn ìyàwó àwọn méjèèjì kò kọ́kọ́ fẹ́ràn ara wọn ńgbà táwọn ṣègbéyàwó, nítorí ilé ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti wá. Ṣùgbọ́n ohun táwọn máa ń ṣe ni pé nígbàkúgbà tí wọ́n bá ti ń bára wọn jà, níṣe làwọn máa mú ẹ̀wù àwọn táwọn máa kúrò nílé fún wọn. Nígbà tí wọn ò bá sì rí àwọn nílé, wọ́n máa parí ìjà tó wà láàrin wọn fúnra wọn. Wọ́n fi kún un pé láti ilẹ̀ làwọn ti sọ pé àwọn ò ní gbé lọ́tọ̀ọ̀tọ̀. Ilé kan náà làwọn jọ ń gbé, bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe lábẹ́ òrùlé kan náà. Ìlú Ìbàdàn ni wọ́n ń gbé, tí wọ́n sì ti ń kọrin tẹ́lẹ̀ kó tó di pé wọ́n kó wá sílùú Èkó lọ́dún díẹ̀ sẹ́yìn. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìdí tí wọ́n fi kó wá sílùú Èkó, wọ́n ní láti mú kí iṣẹ́ orin àwọn gbòòrò sí i ni. Ọdún 1980 ni wọ́n bí àwọn ìbejì yìí. Ọmọ bíbí ìlú Ṣakí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n pe àwọn òbí wọn tí wọ́n ti dolóògbé, bó tilẹ̀ jẹ́ pé ìlú Awẹ́ nítòsí Ọ̀yọ́ ni bàbá wọn gbé tó sì ní ìjọ síbẹ̀. Lára àwọn orin tí wọ́n ti gbé jáde ni Shower of Blessing, Hallelujah, God Concert, Bójúwòmí, Ẹ̀mí Mímọ́, Ìgbàgbọ́ dùn má bẹ̀rù, Àdúrà mi gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ká má gbàgbé pé ọjọ́ 12 oṣù kìíní ọdún yìí ni akọrin ẹ̀mí nì Bùnmi Akínàánú náà kú lẹ́yìn àìsàn tó ṣe é.
àwọn adégbòdù yìí wà nílùú ìlọrin nípínlẹ̀ kwara níbi tí wọ́n ti ṣayẹyẹ àìsùn alẹ́ onígbàgbọ́ fún arẹwà obìnrin náà. wọn ò kúkú mọ̀ pé òkú ń sunkún òkú ni àkàṣe olórí ń sunkún ara wọn. kò tí ì pòṣù méjì lẹ́yìn ikú akọrin ẹ̀mí yìí tí táíwò adégbòdù tóun náà jẹ́ akọrin ẹ̀mí fi jáde láyé. ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta ni bùnmi akínàánú tí gbogbo èèyàn mọ̀ sí omijé ojú mi nígbà tó jáde láyé. ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta ni táíwò amos adégbòdù náà nígbà tó kú. àdúrà làwọn èèyàn ń gbà báyìí pé kọ́lọ́run dáwọ́ ọkú òjijì dúró láàrin àwọn olórin ẹ̀mí lápapọ̀.